owó mọ́tò tí mo jí tà fáwọn èèyàn ni mo fi kọ́lé tí mò ń gbé. Abubakar. Bí kì í bá ṣe pé àwọn ọlọ́pàá tètè dé sílé ìtajà ìgbàlódé kan tí wọ́n ń pè ní Kure Ultramodern Market tó wà nílùú Minna ni ó ṣeé ṣe káwọn ọ̀dọ́ agbègbè náà ti pa ọ̀gbẹ́ni Abubakar Muhammad pátápátá nítorí ẹ̀sùn pé ó fẹ́ jí mọ́tò ayọ́kẹ́lẹ́ kan lágbègbè náà tí wọ́n fi kàn án. Ṣe ni àwọn ọ̀dọ́ àdúgbò ọ̀hún gbòó bí eṣú tí wọ́n sì fi lílù dá bátànì sí lára kó tó di pé àwọn ọlọ́pàá wá gbà á sílẹ̀. Aláròyé gbọ́ pé àwọn ọ̀dọ́ ọ̀hún tí ara ń kan gidigidi ló fọwọ́ líle mú Muhammad ẹni 40 ọdún lọ́jọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọjọ́ 28 oṣù kejìlá ọdún 2023 yìí lásìkò tó fẹ́ jí mọ́tò ayọ́kẹ́lẹ́ Honda Civic kan tí nọ́mbà rẹ̀ jẹ́ KAG 371AA níbi tí ẹni tó ní páàkì ẹ̀ sí. Àwọn kan ni wọ́n rí Abubakar tó ń gbé lágbègbè tó dún Fúlàní nílùú Boso nípínlẹ̀ Niger lásìkò tó ń gbìyànjú láti jí mọ́tò ayọ́kẹ́lẹ́ ọ̀hún pẹ̀lú kọ́kọ́rọ́ àràmàǹdà kan tó mú lọ́wọ́. Lójú ẹsẹ̀ tí wọ́n gbá a mú láwọn ọ̀dọ́ agbègbè náà ti bẹ̀rẹ̀ sí kó lílù gidi fún un lẹ́yìn tí wọ́n sì lu kísà sí lára ni wọ́n fà á lé àwọn ọlọ́pàá lọ́wọ́ pé kí wọ́n bá a ṣẹjọ́ lórí ẹ̀sùn tí wọ́n fi kàn án. Ọ̀dọ̀ àwọn ọlọ́pàá tó wà ló ti jẹ́wọ́ fún wọn pé èyí kì í ṣe ìgbà àkọ́kọ́ tóun máa wá sínú ọjà ìgbàlódé ọ̀hún láti wá jí mọ́tò gbé. Ó ní èyí tóun wá gbẹ̀yìn jẹ́ nínú oṣù kẹta ọdún yìí tóun sì jí mọ́tò ayọ́kẹ́lẹ́ kan gbé sá lọ ráúráú. Ó ní èrò ọkàn mi ni láti wá sínú ọgbà ilé ìtajà ìgbàlódé yìí gẹ́gẹ́ bí ìṣe mi láti wá jalè. Ọ̀dọ̀ oníbàárà mi kan ọ̀gbẹ́ni Bashir Muhammad tó ń gbé lágbègbè Mando ní Kaduna ni mo fẹ́ lọ ta mọ́tò tí mo fẹ́ jí ọ̀hún sí. Òun ló máa ń bá mi ra gbogbo ọkọ̀ tí mo bá jí gbé. Mo fẹ́ fi owó tí mo bá ta mọ́tò yìí bẹ̀rẹ̀ okòwò lágbègbè Kasuwa wá báyìí ni. Èyí tí mo kọ́kọ́ jí gbé lágbègbè náà ni mo tà ní 200 náírà fún ọ̀gbẹ́ni Bashir. Mo nílò owó gidi láti fi dá oko lọ́dún tuntun tó ń bọ̀ lọ́nà yìí. Bẹ́ẹ̀ ni mo fẹ́ lo owó fún ìdáná lọ́dọ̀ àwọn ìdílé ìyàwó tí mò ń fẹ́ báyìí. Ṣá o, alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀hún DSP Abiodun Wasiu tó fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ fáwọn oníròyìn lọ́jọ́ Ẹtì Friday ọjọ́ 29 oṣù kejìlá ọdún 2023 yìí sọ pé ọpẹ́lọpẹ́ pé àwọn ọlọ́pàá agbègbè ọ̀hún táwọn kan sáré pè lórí fóònù tètè débẹ̀. Bí kò jẹ́ bẹ́ẹ̀ ni wọ́n bá lu Abubakar ipa lójijì tí kò sì sẹ́ni tí yóò mú wọn sí i. Ó ní àwọn ti taari ọ̀daràn ọ̀hún lọ sí olú iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà lọ́dọ̀ ẹ̀ka tó ń rí sí ọ̀rọ̀ àwọn ọ̀daràn kí wọ́n lè ṣèwádìí ẹ̀ dáadáa. Alukoro ní àwọn tí ń ṣiṣẹ́ abẹ́nú lọ́wọ́ láti lọ fọwọ́ òfin mú ọ̀gbẹ́ni Bashir tí Abubakar máa ń tajà olè ọ̀hún fún níbi tó wà gan-an. Adéwálé Adéoyè ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé Online Television.